Ìjọba pàtàkì lọ́wọ́ Olódùmarè ọba mọ̀nìmọ̀nì ọba mọ̀yànmọ̀yàn ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba tó ní ká máa bẹ̀ tó bá ní tọ̀ àsìkò tó láti máa bọ̀ nǹkan kò sẹ́ni tó lè yí ọwọ́ ẹ̀wọ̀ mo ṣe ní ẹ̀yin tèmi nígboro ayé ẹ̀yin tèmi nígboro sọ́pẹ̀ ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ ẹ káàrọ̀ ẹ káàsán ẹ káàrọ̀ níbi tí ẹ ti ń gbọ́ mi ẹ wò lórí ìkànnì wa ìkànnì ayélujára ìyẹn culture and tourism with Òkìkíọlá èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín adúmáradán òrékè lẹ́wà mọ̀ tí yàtọ̀ láwùjọ rẹ̀ ọmọ yín tó ṣàtà ọmọ yín tó pẹpẹ tó mọ bó ṣe lọ nígboro sọ́pẹ̀ tó ṣe kí ni tó wà lórí WhatsApp bí mo ti ṣe máa ń ṣe Mercy ọmọ Ọdúnládé lórúkọ tèmi kò yí padà fún ìyẹn pé ẹ ti ń darapọ̀ mọ́ wa tipẹ́tipẹ́ ẹ ti subscribe ẹ ti like sí ìkànnì wa mo ṣe kí ni mo nìyí lọ́gọ̀ ọ̀nà kódà àtẹ̀wọ́ mi rè fún yín fẹ́yìn tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ akọ́ fún gbàgbọ́ àṣekí ni akínyín káàbọ̀ sórí ìkànnì tiwa wò ṣe rí subscribe tó wà nísàlẹ̀ ẹ bá wa tẹ̀ ṣe rí agogo tó wà mẹ́ ẹ bá wa tẹ̀ ẹ́ sí wò bó ti ṣe ń lọ gọ̀gán nítorí bí kíni tá a bá ti fún yín ní fọ́nrán mi lórí bíbáyìí ẹ máa ṣe kíni ẹ máa rẹ máa jẹ gbọ́dọ̀ ẹ ṣe wọ́n pé àṣà ìṣe òun báyìí òun wà fún orílẹ̀-èdè Nàìjíríà tásìkò tí ààyè bá wà fún wa láti lọ jáde kúrò ní Nàìjíríà kọ́ àmàgbé wa fún nítorí bí kíni ìgbà ìgbàdùn tí ń gangan ó ní àwọn wà fún ẹwẹ́ tí mo pé ọmọ Ọdúnládé bolé lọ mo gbé mi ó di ìvù ó gbé mi fò ó gbé mi sáré yìí yàyàyà ó di ìlú Ìbàdàn ibẹ̀ gangan ni mo wà pé ọmọ Ọdúnládé kí ló wà lórí ẹ̀ náà ṣe ni tí àṣà àti ìṣe ó gangan náà ni mo ṣì wà bẹ́ẹ̀ fún yín gangan ṣe wáyé lórí ìtòní àrà ọ̀tọ̀ ó ní mo ṣe kíní ó ní mo wá mo ti lọ gbára mo ti lọ gbó ẹja ńlá báyìí ó ní kíni ó ní àwọn tèmi nìkan ló gbé ṣé dúdú ni ṣé pupa ni ẹ fọkàn balẹ̀ ẹ má jẹ́ ká ṣe kíni ẹ má jẹ́ ṣe ní kọjú ẹ má jẹ́ ká ṣe ní wàràwàrà ẹ lọ ṣe mẹ́ta ẹ wà kan fìdílé tàbí kẹ́ fìdílé kan torí náà ló máa ṣe kíni ó gbádùn àwọn òkú sáfẹ́sẹ̀ odò ni kì í ṣe odò la fẹ́ ṣe ṣé bàtà ni kì í ṣe bàtà la fẹ́ ṣe ohun tá a fẹ́ ṣe ẹ wọ̀ pé mi máa ṣe kí ni máa fún yín ní gbẹ̀gbẹ̀ mi ò ní sọ́tọ́ ó máa dùn kí ẹni tó ṣe kí ni tó níbẹ̀ ó ṣe kí ni kó sọ̀rọ̀ mọ́ ṣe tí wọ́n á retí àlejò mi tára àlejò mi gangan tí mo kúrẹ́ tí mo sáré látàtàrọ̀ mi ò ní sọ orúkọ wọn bí ẹ pé mi ò kí sọ orúkọ wọn ẹ jẹ́ ká àlejò mi kó ṣe kí ni kí wọ́n máa kí ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ ẹ káàsán ṣe ẹ wà mo wà pa àwọn ará ilé ní kí sọ fún mi pé ẹ fọkàn balẹ̀ ṣe bí Tinubu ẹ lọ fọkàn balẹ̀ torí kí ni ẹ̀yin ló kọ ẹ ká fẹ́ wá dárúkọ yẹn fún àwọn ará ilé. orúkọ mi ni Adédoyin Adélékè. wọ́n gbọ́ tẹ́tọ́ rọ́tọ́ ẹ jẹ́ ká wà fáwọn obìnrin mo lè obìnrin ni mí ẹ̀yà ẹ̀kọ́ tán mo pé lọ́lá obìnrin ni mí máa ṣoge máa gbẹ̀gẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn máa tún ṣapẹ́ gẹ́gẹ́ èmi lè lùràn lọ́wọ́ ọkọ èmi ni. Èmi láńgẹ̀lì ọmọ Elédùmarè lérò mi, èmi nìyá kó ẹgbẹ́ mi. Mo fi gbogbo ara ṣẹwà, ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáṣìṣe níṣẹ̀dá mi, ẹ bá mi yọ̀. Àwọn àlejò mọ̀ pé bẹ́ẹ̀ ni, gbogbo ara ṣẹwà mi náà pé ọmọ ló dùn tó báyìí, ọmọ ló rẹwà tó báyìí, fẹ́ tẹ̀lé mi lọ ẹ wọ́n ti dá yẹn kí sọ́dọ̀ ẹ mọ̀ jẹ́ mọ̀tẹ́lẹ̀ ẹ bá tẹ̀lé mi lọ ẹgbẹ́ mi fẹ́ lọ fi yí fún orí kìí ṣe èmi nìkan gbẹgbẹgbẹ ẹ bá dárúkọ yín fún àwọn àlékọ́ gbẹ́yìn dáadáa. orúkọ mi ni Adédoyin Adélékè people know me as Doyin Drums. níbi tí wọ́n ti mọ̀ pé gbogbo la já sí Doyin Drums ni àwọn alùlù ni alùgbàyè alùlù sọ̀rọ̀ alùlù pawó alùlù ṣe gbogbo ẹ̀ ọ̀dọ̀ wọn gangan ni mo wà Adédoyin Doyin Drums. ó gangan ni Doyin Drums ṣe wá. Báwo la ṣe rí orúkọ Doyin Drums? Okay, I rí orúkọ Doyin Drums. Actually, Adédoyin gbogbo orúkọ mi. Okay. So, ìgbà tí mo bẹ̀rẹ̀ ìlú like I don't want to mo fẹ́ jẹ́ àyàn. Mo kò fẹ́ jẹ́ ká tún mobilize kìíní Doyin Drums. Drums yẹn náà ó ti kó àyàn náà. Àti òyìnbó àyàn náà ní drums. Àti ní ká tún gbé ìgbàlódé wọ̀ gbogbo tí ẹ bá yẹ pé à ń ṣe tàṣà náà a tún máa ṣe torí wọ́n rò pé ní bá dé sójú kan ojú kan náà ló máa wà ṣùgbọ́n tá a bá ń lọ káàkiri a tún máa ṣe kí ni a tún máa mọ̀ wọn lẹ tí ń gbẹ̀yìn ara lé wa wọ́n ní Doyin Drums ó ní àwọn ń jẹ́ ẹ̀fọ́ yẹn tẹ̀ mọ́ kí ló ń jẹ́ drums gangan ìlú náà gan ni wọ́n ń pe drums. Adédoyin ẹ jẹ́ ká máa mọ bá ti ṣe wọn tó yà sí bẹ̀rẹ̀ náà nìyẹn tọ́bọ́dẹ́kà bèrè ǹjẹ́ Adédoyin ìyẹn Doyin Drums ǹjẹ́ ó lọ iléèwé?
bẹ́ẹ̀ ṣé iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ nìkan ni àbí ṣó lọ iléèwé gíga ṣó lọ girama ṣó lọ ti yunifásitì ẹ jẹ́ ká mọ̀ gbogbo gangan lẹ lọ àti pé báwo lẹ ṣe lọ. okay mo lọ iléèwé mo lọ college of education Ìkẹrẹ Èkìtì tí mo ti study music. okay. yeah ibẹ̀ mo ti study music. ibẹ̀ gangan nìyẹn tí wò pé tọ́ ìlú mo fẹ́ mú àbí nígbà mọ̀ láti lẹ̀ pé kí n tó lọ iléèwé mo ti kọ́ lù. kẹ́ tó lọ léèwé lẹ ti kọ́ ẹ̀gbọ́n gbé mi débẹ̀ wọ́n gbé mi trabai torí mi fẹ́ béèrè torí mo sọ pé doyin drums gbogbo àwọn bí mọ yín ni pé wọ́n bí báyìí gbà wọ́n bá lọ́wọ́ yín ọmọ ìyá sì mọ jẹ́ doyin drums ṣùgbọ́n ẹ̀kọ́ ni ó wù yín àbí wọ́n ní tó ò bá kọ́lu ò lè jẹun ó wù yín lẹ́ni tọ́ mo sùn mo jí wọ́n rò gbogbo táwọn ọmọ ìdáwọn lóko àti rò lápá ọ̀tún àti rò sápá òsì pé ẹ mọ̀ wò àwọn èèyàn máa sọ pé nínú gbogbo nǹkan nínú àṣà ẹwà wà lára doyin drums ò rí aṣọ ọgbọ́n láti sọ pé òun fẹ́ kọ́ wọn ò mú irun dídì ṣùgbọ́n wọ́n ní ìlú yìí gangan ó làwọn ṣe kí ni òun làwọn mú làwọn fẹ́ kọ́ pàtàkì wọn á ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́ kó tó di pé wọ́n lọ sí iléèwé gíga ìyẹn ti Ìkẹrẹ Èkìtì àbí ẹ̀yìn college of education wọ́n wá láwọn fẹ́ ṣe music torí pé àwọn òpin tán tabaníkà wò ó láti iwájú tà wò ó látẹ̀yìn ìlú ó ní ṣe pẹ̀lú orin táwọn olóyìnbó pè ní music pétọ̀ kò ní tó burú bẹ́ẹ̀ tí yàrá bá lọ kọ́ nínú ìjìnlẹ̀ ohun tí ó ń ṣe kíni tí ó mọ̀ gangan òun nípa ẹ̀ ló ṣe wá ní àwọn lọ ṣe music tabaníkà máa kà níyẹn ní méjì mẹ́ta mẹ́rin ó ti máa tó ọdún mélòó gan pàtó tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. ó ti ju ọdún 5 lọ torí tẹ́lẹ̀ mo kàn lọ kọ́ bọ́yẹ̀ ìlú so ìgbà tó wáyé after some years lẹ́yìn ọdún díẹ̀ sí mo wá lọ kọ́ bọ́yẹ̀ ṣe. ẹ̀rọ alẹ́ wọn gbèdé eré ìwé mọ́ sọ kankan pé what a man can do a man can do better ètò wọn tọ ẹgbẹ́ máyé tu ni pé ẹ tọkùnrin lè ṣe mi ni mo ṣe ń lò ẹ̀rọ mọ̀ ẹ̀rọ mú sẹ́ àwọn náà wọ́n fi hàn mí torí ayé mọ̀ nípa àlejò wa wọ́n lẹ́ẹ̀kì àti mọ́ rẹ́rìn pọ̀ wọ́n sọ pé tọkùnrin lè ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pẹ́ẹ́tọ̀ ni pé doyin drum ní kó ṣe kí ni pé ó kọ́ lásán láti lòlò ṣùgbọ́n ṣe kí ni ó kọ́ bí wọ́n ti ṣe é ṣe lò mo ti ẹ̀rọ yẹ máa padà gbólú lọ lórí rẹ̀ máa ṣe fún mi pẹ́ẹ́tọ̀ àwọn ṣe kí ni àwọn bóòmù nílò màá máa fi kọ́ ní oníṣẹ̀ǹtẹ̀lé ẹ jẹ́ ká wá mọ̀ nígbà tí ẹ sọ pé fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọlù ojú wo ni àwọn òbí ń ṣe. actually mọ́mì mi wọ ọgbà tẹ́lẹ̀. ibẹ̀ yẹn gẹ́gẹ́ ni kẹ́ ẹ ti bá mi mú mo fẹ́ràn bí tẹ́ ẹ ti mú pé wọ́n gbà pé ó níṣẹ́ obìnrin níṣẹ́ ọkùnrin ò fẹ́ so ló fẹ́ lọ ṣe ìlú ọ̀yá mò ń gbọ́. ìgbà tí mo sọ fún wọn pé mo fẹ́ kọlù wọ ọgbà tẹ́lẹ̀ wọ́n ní pé kí n lọ kọ́ hairdresser mo kọ́ hairdresser fún like òṣùpá díẹ̀ gba tí mo kọ́ mo ṣàṣọ fún wọn pé ìlú mo fẹ́ kọ́ ọ̀bọ ní iṣẹ́ ọkùnrin ni kí n fẹ́ fi ṣe kí n kọ́ aṣápe ẹ̀gbọ́n mi mo kẹ́ ẹ̀gbọ́n mi tí wọ́n pé kó bá mi bá wọ́n lè sọ̀rọ̀ pé kọ́dé kọ́ létà àwọn ṣá tí à ní kí n lọ kọ́ mo wọ́n rí ìfọwọ́sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ kí èèyàn kan ṣáà máa lọ kó sì máa sọ fún káwọn fi sọ yẹn lẹ́nu. wọn sọ kankan gan mo ṣàwọ ẹ̀gbọ́n mi ló fún mi lówó fọ́ọ̀mù tí mo fi gba owó tí mo gbà lọ́dọ̀ ọ̀gá mi ẹ̀gbọ́n mi ló yọjú pásítọ̀ wa náà ló yọjú pé òkè o létà àwọn ẹ̀ṣin wọn pé àgùntàn ọmọ yìí láì létà ẹ̀ṣin wọn fọwọ́ sí. ẹ ti mọ ọmọ tó bá máa ṣe ìtọ́wọ́ àkọ́mọ tó máa gbá mi tó máa yẹ lọ́wọ́ ṣe ṣáfṣáf èbó ìyẹn yóò bá ilé ọmọ mi láti kọ́kọ́ wò pé ẹ̀yìn iṣẹ́ ọkùnrin ẹ kí lọ́mọ ìwà lọ díẹ̀. ẹ̀rọ pé ọmọ òbí àwọn alágbe ló ń lùlù láìka àwọn tó ń tọrọ rárá pé ẹ torí àmọ́ ẹ ṣàfún wa lówó ní iṣẹ́ ìlú ṣùgbọ́n wà tí ó di pé doyin drum ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìlú máa mi rí pé tọ̀. ní choice now kọ́ surrender. látìgbà tí doyin drums ti bẹ̀rẹ̀ ìlú kò síṣẹ́ tó wà láyé tí ò ní ìdojúkọ tiẹ̀ pé tán mo ti ṣiṣẹ́ èmi àmú ṣiṣẹ́ ṣe èmi kan wọ́n dẹ̀ sọ kò yẹ kí n lọ kọ́ṣẹ́ yìí àgbà tí màámi ti sọ yẹ kí n ti gbọ́ kò sí mistake irú iṣẹ́ ní irú gbà yẹn ṣó gbà. ó wà o and then kò dẹ̀ tún fi bẹ́ẹ̀ sí torí pé mo jóbìnrin
like obìnrin kò tọkùnrin máa ṣe tó ń kó máa bóyá tọkùnrin bá máa fi lack tóbìnrin bá máa fi ṣe ó máa different but ibi tí mo lè sọ pé ó wà ní like bóyá ká a ti lọ ibì kan rí láti set àwọn aláṣẹ play bẹ́ẹ̀ nígbà pé kí ló fẹ́ lù àwọn ọkùnrin yẹn kò lè kí ló mọ̀ kí ló fẹ́ ṣe àbíkọ́ bẹ́ẹ̀ lọ pé kí ló fẹ́ lù kó máa wọ pé kí ló fẹ́ lé ẹ mọ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n máa wọ pé kí máa lọ ojú yẹn pé kí ló ń lù àbíkẹ́ ẹ mọ̀ pé tí wọ́n ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ kò lè déédéé good ó máa kọ náà ni bóyá kò máa korí àwọn ọ̀gá pé ẹ̀jọ̀ ẹ̀kọ́ máa pé kí ló fẹ́ ṣe máa wọ́n èèyàn bẹ́ẹ̀ ṣá so tí òun tó lẹ́kẹ́ mo wo àwọn ọdún yẹn àti òpé owó kò sí fún obìnrin mo kàn keep on pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá mi tí mo ti kọ́ṣẹ́ mi ìkọ́kọ́ kọ́ṣẹ́ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ mi ìkọ́ bọ́yìn lùlù mi ìkọ́ bọ́yìn ṣèlú mo kọ́ bọ́yìn lùlù lọ́wọ́ èèyàn kan ni àtọ́jú àwọn ọlọ́kọ́ bọ́yìn ṣèlú ebi tí mo ti lọ́kọ́ bọ́yìn ṣèlú tí wọ́n fún mi mọ́ power like ó tún jẹ́ kí n mọ̀ pé no iṣẹ́ yìí ó make sense nígbà tí mo ṣe kọ́ bọ́yìn lùlù nìkan ìyẹn mo ti mọ̀ sọ pé mo rí àwọn ìdojúkọ ibẹ̀ nìkan nígbà tí mo wá lọ kọ́ bọ́yìn ṣe gangan tí mo wá lọ tí mo lọ sí ṣọ́ọ̀bù wa tí ọ̀gá ń kọ́ mi lẹ́rọ́gbọ́n àánú with my boss ó jẹ́ kí mi ní ìdojúkọ wọn pé ọ̀gá máa wà lọ́dọ̀ mi kò sí bá fẹ́ ṣe ọ̀gá máa wà ń bẹ̀ ọ̀gá máa ṣe everything so mi ò rí ní ìdojúkọ. tó mọ̀ sí pé nígbà tí Doyin Drums ń kọ́ ìlú ọ̀tọ̀ ní àdójúkọ ọ̀tọ̀ torí ọ̀tọ̀ ni pé obìnrin ń kọ́ ìlú obìnrin ń lu ìlù kí ló fẹ́ ṣe ọkùnrin ló ń ṣe nígbà tí Doyin Drums tó wà wò pé tọ̀ tábà ní ká kọ́ ìlú nìkan ó lè mọ̀ sí dáadáa Doyin Drums bá tún gbẹ́sẹ̀ ó di gáragára ló ní òun fẹ́ kọ́ bọ́ ṣe ìlú mọ̀ ọmọ rẹ̀ méjì béèrè ìwà o táwọn aráàlú mi kí gangan ló sún Doyin Drums débi pé mo fẹ́ ṣe ìlú lóbìnrin bó ṣe ń béèrè ni pé lóbìnrin kí ló sún Doyin Drums lọ sọ pé mo fẹ́ kọ́ ìlú. Actually nǹkan tó lè sí mi lọ sílẹ̀ kò ń ṣègbọ́n tó lè náà bọ́ there was a time àti ìgbà kan wà tí mo gbèrú mi fún èèyàn kan kó bá mi ṣe mo ní ìdílé yẹn at that moment ẹni yẹn ò gbèrú yẹn fún mi àti pé ẹni yẹn bí kí n sọ pé mo ti gbèrú fún kó bá mi ṣe mo dẹ̀ fẹ́ jáde gba ìlú kan mo ní ẹ̀wọ̀n pé ẹ̀yọ̀kan náà ni bí kó máa fi hàn ṣakọ láì kó máa fi hàn ṣakọ kí a ti gbèrú ká tún máa bèbè lórí nǹkan ẹ tó tún máa sanwó fún abíọ́ like wà tó yá mo kàn fi ṣeré bí nígbà tó máa kọ́ bọ́yìn ṣe kínní mo kàn fi ṣeré fún like ọ̀rẹ́ mi ọkùnrin mo fi ṣe pé màdé kan òun dẹ̀ ń kọ́ bọ́yìn ṣe òun kọ́ bọ́yìn ṣe ó mọ̀ ló ṣe bó ṣe ní òkè mo kàn fi ṣeré fún olówó ọ̀pẹ ṣé kí n máa sọ́dọ̀ ọ̀gá mi ọ̀tọ̀ ọ̀gá ẹ̀ náà lọ fún ìṣeré àwọn èèyàn tó wà dé lọ́dọ̀ ọ̀gá mi ní obìnrin alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ like èmi obìnrin alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ pátá wa fi débẹ̀ ọ̀gá mi náà béèrè lọ́rùn pé kí ló sún ẹ débẹ̀ kí ló sún ẹ débẹ̀ òun wá gẹ́gẹ́ ọkùnrin gbogbo wọn kí ló sún ẹ débẹ̀ ọ̀sán láìpẹ́ à ó wù mí mà bọ́ máa ń ṣe sọ̀rọ̀ àti pé màá tún fi máa mo tún rò pé iṣẹ́ àwọn iṣẹ́ tó kọ́ mọ̀ báyìí obìnrin ló máa ń rí bẹ́ẹ̀ dáná rí ẹ̀drẹ́sà gíní kan obìnrin gbogbo ẹ̀ mo láì kí yan ya dára tọ̀ like tó bá débì kan sí bá lọ play ní kí n tó lọ kọ́ bọ́yìn ṣe lò náà ó tún mẹ́ni tèyí lù gba ẹ̀ bó ṣe ń kọ́ ń gba ẹ̀ tí mo ṣe ń kọ́ bọ́yìn lù ní tí wá sì débì kan bí mo tẹ̀ mọ̀ kan tí bá sì gbẹ́lù pé mo fẹ́ lò everybody like attention wọn máa wà pé focus pé kí ló fẹ́ ṣe tó bá lọ gbogbo náà pé kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ń bẹ̀ yẹn ọmọ irú nǹkan bẹ́ẹ̀ pé kí ló wá ń dì máì kí ló fi lù ṣe mo rò pé jẹ́ kí tún lọ kó tún máa ó máa tún jẹ́ kó yàtọ̀ ó máa tún buyì kún yàn exactly ẹgbà ó máa tún. àwàdà ni Doyin Drums fi ṣe fún ọ̀rẹ́ pẹ̀tọ̀ ọ̀rọ̀ tó fi pa lórí ìlú nínú iná tá a lè ṣe ní ìsinmi Doyin Drums ti di ọ̀gá pátápátá nídìí ìlú lílù o àti ìlú ṣíṣe tí a bá ní pé kí a máa máa kà ní méní méjì pé Doyin Drums tí àpò ọ̀tọ̀ ní a bá ní ká máa kà pé Doyin Drums tí kọ́ ìlú àbí ó ti ń lu ìlú ó lè sọ pé ó ti máa tó ọdún márùn-ún ó ti máa ju ọdún márùn-ún lọ. ó ti máa ju ọdún márùn-ún lọ. pé Doyin Drums wá ń ṣe ìlú ńkọ́ ó ti máa tó ọdún mélòó. pé mò ń ṣe ìlú ó ti lọ ọdún mẹ́rin torí kò pẹ́ tí mo lùlù lọ́wọ́ ẹ̀yà ọdún kejì mo kàn pé jẹ́ kí n lọ kọ́ bọ́yìn ṣe kò pẹ́ rárá. kò pẹ́ síra tábà ní káwọn mú ní àṣà àti ṣe bí ẹ ti mọ̀ pé tí àwa ń ṣe gbọ̀ngàn wò lórí ìkànnì tiwa nìyẹn. tábà wọn ní láṣà àti ìṣe ẹ mọ̀ kọ́ máa ní ìlú pé ó ní oríṣiríṣi nínú àwọn ọmọ tó pé wọ́n fi ìlú sọ̀rọ̀
wọ́n fi ìlú pọ̀ òwe kódà wọ́n ní lówelówe là ń lu ìlú àgídìgbò ọlọ́gbọ́n ló lè yé ọmọ oríṣi kí ni òun ló mọ̀. Báwo ni ẹ̀yin ṣe lè mú àṣà àti ìlú papọ̀? Àṣà àti ìlú. Àṣà Yorùbá, ṣíṣe àṣà Yorùbá, buyì kún àṣà Yorùbá. Ní tí àwọn èèyàn pé tọ̀ ìwà àṣà Yorùbá pé ohun tó dáa ni, ohun tó yẹ kí àwọn èèyàn máa ṣe ni. Pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá tó tún wá jẹ́ pé ìlú jẹ́ ohun pàtàkì, ohun tó ń bu iyì kún èèyàn ní ilẹ̀ Yorùbá. Tá bá wá níbi ká mú un papọ̀ pé àṣà Yorùbá jẹ́ ohun tó jẹ́ gbàǹkangbì, tó jẹ́ ohun tó rẹwà àti ìlú. Tá bá wá ní ká mú méjèèjì papọ̀, kí ni ìwòye tiyín lórí méjèèjì? Ìwòye tèmi, àṣà jẹ́ nǹkan tẹ́ pé àdáyébá ni. Ẹ mọ̀ pé ìlú náà àdáyébá ni. Bẹ́ẹ̀ni. And then ìlú a máa fi ń communicate, mo lè fi bá yín sọ̀rọ̀. A dẹ̀ tún máa fi ń jẹ́ kí a máa fi ń dá àwọn èèyàn lára yá. Ṣé get kan tí mo sọ? Ó yé mi báyìí. So a máa fi ń communicate, a dẹ̀ máa fi ń dá wọn. Ó máa jẹ́ kí ìlú dùn. Ibikíbi tí ìlú bá wà, ibẹ̀ máa dùn. Tó túmọ̀ sí pé yàtọ̀ sí pé à ń fi ìlú sọ̀rọ̀ tí a fi ń jíṣẹ́, a máa ń fi ìlú dáni lára yá. Tí a bá máa wò doyin drums, ṣé irú ìlú wo gangan ní pàtó ni doyin drums ń lù? Ìlú tí mo lù gangan àwọn Yorùbá máa ń pè ní àdàmọ̀. Àti ìjìnlẹ̀ Yorùbá ni àdàmọ̀. Gángan làwọn èèyàn máa àpàlà gángan. So oríṣiríṣi orúkọ ló wà bọ̀ gángan làwọn èèyàn máa sábà mọ ọ̀rọ̀ àpàlà. Gbogbo ọmọ yàn láàyè láti máa play, tí mo like láti máa lù. Ṣùgbọ́n yàtọ̀ sí gángan yẹn, ǹjẹ́ ìlú míì tún wà tí doyin drum bíi? Mo lè lu omele bàtà, omele alómele bàtà lómele, mo lè lu yáàlù. Bẹ́ẹ̀ni. Tá bá wá ní pé oríṣi ìlú tí doyin drums ń ṣe, ó máa tún lè lò. Àwọn nǹkan tí mo dárúkọ náà mo lè ṣe àpàlà, mo lè ṣe yáàlù, omele bàtà, omele gangan. So àwọn oníṣì tó táwọn ṣe máa ti máa dáàbò bò àbí ṣẹ̀kẹ̀rẹ̀ a máa ń ṣe gbogbo ẹ̀ là ń ṣe. Ó ti máa wá tó bí ọdún mélòó tí doyin drums dá wà? Ó ti ń lọ ọdún 3 tí mo gbà yàn dá. Ẹni tí mo sọ pé mo wà ní school kí n tó lọ school mo ti kọ́ṣẹ́. So ìgbà tí mo rẹ̀ parí school kí n tó wá ṣe freedom, ẹ pé inú ìgbà tí mo wà tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ni mo gain admission. So mo fi ṣẹlẹ̀, mo lọ school mo dẹ̀ tún ṣe. Ìgbà tí mo parí school gangan mo ẹ̀ṣẹ̀ wá padà sọ́dọ̀ ọ̀gá mi, ẹ̀ṣẹ̀ wá gbà yàn dá. Mo gbà yàn dá. Doyin drums wá dá wà tó wá ní ká máa kà ní méjì tó jẹ́ bí ọmọọṣẹ́ fún doyin. Bóyá àwọn tó ti ṣe tó náà ti ṣe yọ̀ǹda fún ni, ọ̀bá àwọn tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni ó máa tó mélòó? Ó máa lọ bí 7. Ǹjẹ́ wá róbìnrin láàrin wọn? Obìnrin wà láàrin wọn. Ló bá tán. Tó túmọ̀ sí pé bàtà ti rí tó jẹ́ pé ẹni tó ń ṣe gangan fúnra ẹ̀ òun gẹ́jà kíkanjú obìnrin ní dábàá mọ irinṣẹ́ ìbáyìí. Obìnrin méjì ló wà láàrin wọn. Ló bá tán. Ọkùnrin làwọn márùn-ún. Tó túmọ̀ sí wípé níta bá ti rí tóbìnrin máa ń ṣe tí kò jáwọ́ níbẹ̀, ẹ jẹ́ ká yẹn, ẹ jẹ́ ká kí doyin drums àwọn aráalé ní kí n sọ pé tọ́ ẹ kò ṣẹ́. Tí a bá wá ní pé ká máa wo ìlú yìí ní ìlú lílù àti ní ṣíṣe, ipò wọ́n tẹ̀ wò pé tẹ́ máa lọ tẹ́ pé màámi pé màámi mo sọ fún yín, àbí tí màámi wò pé gbóyún èmi mo ní kọ́ mọ́kọ́ ìlú tẹ́lẹ̀ mọ́ bínú mọ́ ṣe lọ ẹ ọ̀pọ̀ àwọn iṣẹ́ kan máa wà tẹ́ pé èèyàn máa ti ṣe pé iṣẹ́ yìí ẹ lè tàn mí, iṣẹ́ oríran mi gangan kò ní iṣẹ́ ilé, ṣé àwọn ọjọ́ báyẹn. Bẹ́ẹ̀ni ó wà. Àwọn ìgbà tí ó di pé mò ń kọ́ṣẹ́ lọ́dọọdá mi tó yá tí mò ń jáde tí mọ́mì mi ìgbà tí mi dọ́gbẹ́ mi kọ́ máa sọ̀rọ̀ ní ọjọ́ tí ó pè mí fún interview lẹ́kọ̀ọ́. Ọ̀pẹ mọ́mì wọn pè wá o, inú wọn dùn gbára. Kò tí ì pẹ́ gan tí mo ti ń kọ́ṣẹ́ tí wọ́n ti rí pé àwọn ọmọ yìí kó dára pọ̀ òun ṣe bó ṣe máa ń sọ̀rọ̀ pé àwọn ọmọ bẹ̀rẹ̀ lórúkọ ọ̀gá mi. Tó bá fẹ́ pè mí Doyin Bẹ̀rẹ̀ la máa ń jẹ́. Ọ̀gá mi jẹ́ nǹkan tẹ́ pé lórúkọ ibẹ̀, so táwa fẹ́ jẹ́ kí pé ọ̀gá mi jẹ́ nǹkan tó ṣe gbajúgbajà. So inú wa máa dàgbà pé ọmọ Bẹ̀rẹ̀ ni wá, Doyin Bẹ̀rẹ̀. So ọgbọ́n wa táwa fẹ́ porúkọ wa máa
tag orúkọ ọ̀gá wa sí torí ọ̀gá wa jẹ́ nǹkan tó táwọn èèyàn like láti máa rí ṣé àgbà tó ti ní ọmọbìnrin ká lọ́bì kan kọ́ máa fi wọ́n tí mi náà sí ní ìlú pé ọmọ yìí àti ìyá lọ́tún support mi jẹ́ pé ọmọ àfàdúrà ràn mí lọ́wọ́ pé kan wá ní Doyin wá play ìgbà tí mo wà ní school wọ́n lè ọ̀rẹ́ wọn kan fẹ́ ṣe nǹkan ní church wọ́n sọ fún ọ̀rẹ́ pé ọmọ wọn ni kó wá play mo wọ́n láti Èkìtì mo ti sùn mo lọ sẹ́kọ̀ọ́ torí pé ẹ̀mí ni wọ́n ti dùn pé ọmọ mi nílé ibi kí n máa lò kó máa ní ọmọ mi nìyẹn o ẹ̀mí nǹkan bẹ́ẹ̀ ọmọ mi so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ bá níbi ká máa kà ní méní méjì mẹ́ta ó ti máa tó ìpínlẹ̀ mélòó bíi state mélòó ìlú mélòó ní Doyin Drums ti gbé ìlú lílù jẹ́ kí n kọ́ bẹ láti bẹ̀rẹ̀ ó ti gbé ìlú lílù lọ. mo ti gbé ìlú lọ that's Port Harcourt mo ti lọ ìlú ló gbé mi lọ Port Harcourt. Yeah. Ìlú gbé mi lọ Port Harcourt, ìlú gbé mi lọ sí Abuja. Apart from ìta ṣe ń lọ. Àwọn ibi tí ó jìn ìlú ti gbé mi lọ sí Èkó, àwọn ìlú yẹn náà. Èyí ti oríṣiríṣi tó ti jẹ́ pé ìlú lílù òun ló gbé. Ìlú lílù ló gbé mi wá sí Ìbàdàn. Ìgbà tí mo wà ní school, ìlú lílù ló gbé mi wá sí Ìbàdàn. Mo bẹ̀rẹ̀ sí lọ lù níbi ní rí náà ní ìwọ àwọn Kotonu side mo ti lọ play bẹ̀rẹ̀ náà rẹ̀. Kotonu kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà o. Mo ti lọ lù níbẹ̀ náà rẹ̀. Ó túmọ̀ sí pé Doyin Drums ti gbẹ́lú jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá mo fẹ́ kọ́ṣẹ́. Kò sí wàhálà. Kódà gómìnà lè mọ gbẹ́lú lùlù lọ sí ìlú òyìnbó. Kò sí wàhálà. Doyin Drums ẹ kò ṣẹ́. Torí tá a bá ní pé ká wo iṣẹ́ kì í ṣe iṣẹ́ tí ó rọrùn. Kódà àwọn ọkùnrin gan tó ṣe iṣẹ́ ìgò fún ara wọn àwọn gan mọ̀ pé tọ́ iṣẹ́ mò ń ṣe ọ̀pọ̀ làwọn tó tẹ̀ tí gbogbo iṣẹ́ kì í ṣe iṣẹ́ ìsọ̀nà mi mo kàn lọ́rọ́ rí sí ni ọ̀pọ̀ làwọn tó tẹ̀ lórí sí wọn pé ẹsẹ̀ ẹja fílẹ̀ ẹja pátìkà wá ṣẹ́ mi ṣe Doyin Drums yàtọ̀ sí ìlú lùlù ǹjẹ́ iṣẹ́ mi wà tí ẹ̀ ṣe yàtọ̀ sí ìlú lùlù. Pé yàtọ̀ sí ìlú lùlù mo lè ṣe lù so mo ṣèlù mo ń lùlù. Ṣé àwọn èèyàn máa ń kólù pé tọ̀ àwọn fẹ́ ra ìlú o tàbí tọ̀ Doyin Drums so a fẹ́ ṣe ìlú o ṣé ẹ máa ń gbé ìlú yín táwọn èèyàn ń gbé jáde kúrò ní Ìbàdàn? À ń tó àti ìlú wa àti ọjà wa ti wà ní Italy ó ti wà ní UK ó ti wà ní US à ń send ìlú sí all over Nigeria like outside gan à ń send ìlú síbẹ̀ a lè ti máa ń kọ́ àwọn èèyàn online àwọn òyìnbó mò ń kọ́ wọn nílùú tẹ́ pé online láti máa wá ní kíláàsì wọn so àwọn àti kọ́. ẹ̀yin ará iléeṣẹ́ ti gbọ́ ìlú Adédoyin gẹ́gẹ́gẹ́gẹ́ ìlú Doyin Drums kì í ṣe Nàìjíríà nìkan ló wà. Bẹ́ẹ̀ni o. ó pé Doyin Drums wọ́n ń lùlù wọn lù lásán Nàìjíríà wọ́n ń lù ní ìlú tó jáde kúrò ní Nàìjíríà tí wọ́n sì ń lọ sí ibi tó ga tó pọ̀ lágbára Elédùmarè. Doyin Drums àwọn èèyàn wá ń gé mi lẹ́ẹ̀kan náà pé ọmọ dúdú rẹ̀ wá. Wọ́n ní ǹjẹ́ Doyin Drums ti wà nílé ọkọ àbújá pé wọ́n wò pé fẹ́rẹ̀ àwọn àfẹ́sọ́nà ní o àbẹ́rẹ́ pé tán ẹjẹ́ àjọ mọ́ra bí Doyin Drums ní kàtẹ́ pààbà mo ìsọ́lẹ̀ kankan Doyin Drums tẹ̀lé wa lọ ìlú wa láti lọ bá ẹ̀gbọ́n tèmi o ẹ̀gbọ́n ṣe yẹn ní ẹni tí ẹ̀ ń fẹ́ àbí ẹ wà nílé ọkọ. Mo ò tí ì sinmi ọkọ mo ti máa rí bọ́ mo lẹ́ni tí mo fẹ́. Wọ́n ti jáwọ́ ẹ̀yìn níbẹ̀ wọ́n ní kí ẹ ṣe kí ni ẹ̀yẹ́ rẹ̀ dànù Doyin Drums láwọn ti ní ẹni tí àwọn tẹ̀lé ẹ bá wa sọ social media and Doyin fún àwọn ará ilé tí wọ́n mọ̀ pé Doyin Drums mo fẹ́ kọ́ṣẹ́ ọlọ́dẹ tí wọ́n ṣe Doyin Drums sọ pé àwọn ń ṣe ní online pé lórí ìkànnì ayélujára ẹ bá wa sọ social media and Doyin. Social media and Doyin lórí TikTok Doyin Drums, Instagram Doyin Drums, YouTube Doyin Drums, Facebook gbogbo anything Andrew ṣá gbogbo Doyin Drums ẹ̀sìn ẹ̀gbọ́dọ̀ wà dé ẹ̀ lè bẹ́ẹ̀ lómi àwa náà lè máa tọ́. ṣètò gbọ́dọ̀ wọn ní kẹ́ ẹ̀yẹn ṣáàfi ẹ̀sìn yẹn sí Doyin Drums ẹ máa bá wọn ní ibẹ̀. Doyin Drums nínú àwọn iṣẹ́ yìí kan a rí i pé wọ́n ti fi bí iná pé wọ́n fi ń ṣe àmọ́ kò tẹ́lẹ̀ láwọn ẹgbẹ́ ní bá lùlù bó wọ́n lù bó wọ́n gbọ́ à ń lùlù lónìí yẹn ṣùgbọ́n a rí náà wọ́n ṣe ń kọ́ pé ó dà pé wọ́n ti fi iná sí àwọn ìlú yín ìjọba wa sọ kékeré torí pé àsìkò tí ń ṣe kíni ó ti ń ká wa ní. irú ìlú tó ń finá sí nínú ìyẹn ló máa ń pè ní a ní electric a lè ní wireless. Okay. So electric yẹn ó jẹ́ a máa fi cord sí ìsàlẹ̀ ìyẹn máa ní wáyà a ní láti dúró sí iwájú mic. Ayé ti advance ayé ti ayé ti ayé ọwọ́ ti lọ ayé ọ̀làjú bẹ́ẹ̀ ni. Yìí tí ìta pè ní electric yẹn cord máa wà nídìí ẹ̀
so a máa ibi tí kò dé máa ti bùdé la máa dé sí a máa lè play dáadáa tó dé máa dún wireless yẹn kò sí kọ̀ dára níbẹ̀ o lè lọ bí tó bá ti wọ̀n wà á rìn lọ as in you know ṣùgbọ́n náà wọ́n máa ń rìn lọ wọ́n dẹ̀ máa play ẹ̀ tẹ́ pé ó dẹ̀ máa dún alimọ̀ lè wá nílé kí n máa play níta kí sí káwọ́ ta ẹ̀wọ̀n pé ó ti ń dún ẹ̀mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn mi dẹ̀ wà lè bọ̀ mo lè jókòó rẹ̀ kí n máa play kéde máa gbọ́n ta so ayé ti ayé túmọ̀ sí pé bí ó ti jẹ́ pé à ń ṣe àṣà àti ṣe à ń gbé lórí ayélujára tó jẹ́ kó jẹ́ bí civilization bóyá káwọn èèyàn mọ̀ pé tọ̀ bó ṣe ń ṣe náà à ń jẹ́ kó mọ̀ pé lórí kinní náà kì í ṣe làvídà lóka nìkan ó ń ṣe lórí international doing drums ẹ ṣe púpọ̀ ẹ wá kún kẹrẹ pẹtẹ máa bá wa ṣe fún àwọn aráalé ẹ bá wa fún àwọn aráalé pé tọ̀ ẹ o culture and tourism with Òkìkíọlá pé kí wọ́n bá ṣe kí wọ́n bá wa wò lọ ẹ bá bá wọn sọ́nà pẹ̀lú ìlú fún wọn ṣùgbọ́n bá wa fẹnu sọ fún wọn pé tọ̀ kí wọ́n bá wa tẹ̀lé wa ní orí ìkànnì ayélujára yẹn ti YouTube for culture and tourism with Òkìkíọlá. Òkìkíọlá ok ẹ̀yin aráalé ẹ bá wa tẹ̀lé culture and tourism with Òkìkíọlá ẹ máa bá wa wò kẹ́ subscribe sí ìkànnì wọn Ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́. àmì Olódùmarè ẹ̀yin aráalé ìwé mi náà mọ̀ ẹ̀rọ ọkùnrin lóòótọ́ ẹni tí kò fáwọn ní sẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í lọ́dọ̀ wọn ni drums ìdè sóòlù tó lù èmi náà wò náà kó sọ fún èmi nìkan mọ̀ mọ̀ tó bá sì wù mí mà ní kẹ́ ẹ mọ́ mọ̀ ká mọ́ lọ́lẹ́ wà tí a mọ̀ palẹ̀ mọ́ kò kán mọ́ ẹ̀bọ ṣùgbọ́n àlẹ́ ni ó lù kò dáa pé kó di pé tọ̀ àti pé doing drums ó ń lu ìlù wípé àwa sọ lóòótọ́ bí lóòótọ́ ni wọ́n ṣe kí ni wọ́n ń lu ìlù náà doing drums a máa fún yín ní àyè láti lùlù láti sọ̀rọ̀ láti dá ara má tó bá yàrá kí nìkan sọ̀rọ̀ ìwúkọ̀ ara rẹ̀ pé tọ̀ ẹ jẹ́ kí a máa bá lọ ẹ rárá lé tọ̀ ẹ jẹ́ kí a lọ sókè náà láti jẹ́ kí doing drum kó ṣe kí ni kó gbà yìí láti ṣe kí láti dára àpàlọ́bọ̀.
gbódìkìtì bẹ̀rẹ̀ yé àfikà mọ́ parí mọ́ ó pọ̀ wọn ní agbára pọ̀ Olódùmarè kàbíyèsí yàrá lè mọ̀ pé ẹ ti ń gbàdẹ̀ wò pé ọmọ ọdún láre òsì dákun mọ́jọ kó tán bí yẹ́ ọmọ ìlú lọ ẹ̀wọ̀n wọlé ìtàrẹ́ ìlú mọ́ ìlú lọ ẹ̀wọ̀n wọlé ní doyin drums yẹn ní gbogbo ibi ṣe Facebook ní ṣe TikTok ní ṣe WhatsApp ní kì í ṣe WhatsApp TikTok YouTube everything ẹ̀wọ̀n wọlé ní doyin drums ní wọ́n máa ṣe kí ni ẹ máa gbádùn ẹ máa jó ẹ bá fẹ́ kọ́ṣẹ́ kò sí tí doyin drums ṣe kí ni bí wọ́n ṣe níbẹ̀ ẹ tẹ̀lé wọn nígbà tí doyin drums nílùú mo rí pé ṣé ìbejì máa pè yín ní àbí òrèké lẹ́wà ta ni àwọn o pé mo rí pé ẹjọ́ ń fìlì ẹ̀ ta làwọn gọ́gọ́ pàdé mi òtán ilé ìbò ti parí ẹ̀ wọ́n ní pàdé mi wọ́n bá ní na you be my G for life pàdé wọn rè jí wọn rè ẹ wọ́n mi ní ṣókí kí orúkọ ti yín. Rebecca Olúwatóyìn ọmọ Ìwàláyé tó ń pè ní òrèbé ìlú òrèbé ìlú àti doyin drums ọ̀rẹ́ ni wọ́n ṣe kí ni wọ́n dá wọn lára yá tó àwa lérí jù báyìí lọ lórí ìkànnì ayélujára tiwa fún bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ẹ̀dẹ̀ yẹn darapọ̀ mọ́ wa ẹ ṣé púpọ̀ àdúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń gbádùn náà ní kékeré afẹ́tẹ́kẹ́ mọ̀ wípé oríṣiríṣi wọn ni a ṣe kí ni wọn la máa mú wá ní ojú móhùnmáwòrán yín yẹn ní ti YouTube Culture and Tourism with Òkìkíọlá ibẹ̀ gangan náà ní kí wọn ẹ ṣe kí ni ẹ bá wa subscribe o ẹ̀rí aago yẹn ẹ bá wa tẹ̀ sí kẹ́ máa ṣe kí ni kẹ́ máa bá wa kálọ̀ kò ní jù báyìí lọ èmi náà mọ̀ yín lólùfẹ́ yín adúmọ̀radé òrékè lẹ́wọ̀n àwọn tíátọ̀ láwùjọ obìnrin ọmọ yín tó ṣàtà ọmọ yín tó pẹpẹ tó ọmọ ṣẹlẹ̀ nígboro wọ̀tọ́pìn tó ṣe kí ni tó wà lórí WhatsApp àgbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́dún ẹgbẹ́ òkùnkùn dùn lọ́la bàbá ní ṣe kí ni ọlọ́mọ tèmi ẹ̀wọ̀n ọmọ wọn nífẹ̀ẹ́ òòdáyé Mercy ọmọ ọ̀nà lórúkọ tèmi ẹ̀wọ̀n láti máa pàdé wa lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ lágbára Olódùmarè ẹ̀wọ̀n àwa nílò ọba ṣe wọ́n lọ inú òní àgbọ̀n lọ lórí ìlú ọmọ àti ìrẹ́bíòlù ẹja ṣe kí ni ẹgbẹ́ mi tún wa.